Ẹ kú gbádùn o. Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín prógráàmù yìí ká, ẹ bá wa share ẹ̀ torí wípé àwa ọmọ Yorùbá a ti ń sùn. Ọ̀pọ̀lọpọ̀ ibi ni wàhálà ti ń ṣẹlẹ̀ báyìí. À ń sọ fún yín pé Fúlàní ti palẹ̀ ogun mọ́ pé kẹ́ ẹ dira. Ẹ jẹ́ ká dira o. Fúlàní ti palẹ̀ ogun mọ́. Fúlàní ti palẹ̀ ogun mọ́ o. Tẹ́ bá lọ sí Ẹdó nísìnyí, ẹ̀ rí àwọn nǹkan oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó. Kò ń ṣe ìpínlẹ̀ Ẹdó nìkan o, ó ń ṣẹlẹ̀ ní Benue náà, ó ń ṣẹlẹ̀ ní Òkè Ọya náà but àwọn tó súnmọ́ wa nítòsí wa níbí òhun là ń sọ. A ní ó ń bọ̀, àwọn là á dẹ̀ dè. Ó ń bọ̀, àwọn là á dẹ̀ dè. A gbọ́dọ̀ dẹ gbogbo ara sí i báyìí because àwọn ará ibí yìí, tẹ́ bá rí nǹkan tí wọ́n ṣe ní Ẹdó báyìí, wọ́n lọ sí abúlé kan ní ìpínlẹ̀ Ẹdó, wọ́n dáná sun wọ́n, wọ́n ṣe bí wọ́n ṣe ṣe ní Ìgàngàn tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Side ibì kan ní Ẹdó náà, wọ́n ń pe ibì kan ní Olúkú. Wọ́n panú àwọn security agency tí wọ́n jẹ́ fìjìláńtè tí wọ́n ń ṣiṣẹ́ ní agbègbè ọ̀hún. Ṣùgbọ́n àwa ńbí ṣùgbọ́n ní agbègbè ọ̀dọ̀ wa ńbí, kò kàn mí kò kàn mí, òhun là ń sọ. Làálàì làálàì là ń sọ. Lóòótọ́ àsìkò yìí ná, tẹ́ bá wò ó dáadáa, wọ́n ti febi pa àwọn èèyàn dáadáa débi pé ẹlòmíì á ní òun tiẹ̀ fẹ́ ìwọ̀n owó tó máa fi jẹun débi pé ó máa tẹ̀ rówó tó máa ní òun fẹ́ fi dira. Everybody ò dira torí a lè ní ó máa pẹ́ kó yá, a lè ní ó yá kó pẹ́. Wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹni, òwe ló ń pa fúnni. Ikú tó ń pa ojúgbà ẹni, wọ́n ní òwe ló ń pa fúnni. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ondo State tó ń ṣẹlẹ̀ ní Ẹdó yìí, ṣẹ mọ̀ pé Ẹdó náà ilẹ̀ Yorùbá náà ni. Àwọn kẹ̀ lọ bá Ondo State pààlà. Àwọn tó ń ṣiṣẹ́ ibi ní Ondo náà, àwọn náà lọ ń ṣiṣẹ́ ibi ní Ẹdó. Àwọn ni o. Torí ẹ̀, ẹ jẹ́ ká ṣọ́pọlọ wa lẹ̀ o. Ká ṣọ́pọlọ wa lẹ̀ gidi gan because tá bá ṣọ́pọlọ wa lẹ̀, nǹkan tó ń ṣe ní Ẹdó yìí, wọ́n máa ṣe nílẹ̀ Yorùbá o. Wọ́n máa ṣe nílẹ̀ Yorùbá o. Ẹ̀ rí tí Fúlàní tó bá gbébọn dání, wọ́n á ní hunter ni wọ́n. Béèyàn gbébọn dání l'Ékòó, armed robber. Béèyàn gbébọn dání ní Ẹdó, cultism. Ṣùgbọ́n nílẹ̀ Haúsá, wọ́n lè gbébọn bó ṣe wù wọ́n. Wọ́n lè gbébọn. Fúlàní ní access àti gbébọn káàkiri ilẹ̀ Nàìjíríà. Nǹkan tá a sọ fún yín pé kẹ́ ẹ dira. Ẹ lọ gbọ́ news. Nǹkan tí ọ̀gá àgbà DSS tó sọ, ó ní kóníkálukú kó defend ara ẹ̀. Ẹ má dúró de ọlọ́pàá.
ẹ má dúró de sójà, ẹ má dúró de DSS kẹ́ tó dáàbò bora yín, ẹ dáàbò bora yín. Ṣó ti yé yín? Àwọn Fúlàní ti palẹ̀ ogun mọ́, ẹ dira o torí nàláì ó máa di nàtú o. Torí ẹ jẹ́ ká jẹ́ kórí wa pé gidi gan because àsìkò ti tó o láti jà fún òmìnira kò dẹ̀ yàtọ̀ sí pé à ń jà fún òmìnira láti jàdù ẹ̀mí ara wa because nísìn àwọn tí wọ́n ń ṣìrìn tí wọ́n kó sí wọn lọ́wọ́ yẹn wọn ò ṣe Ọlọ́run, wọn kẹ̀ ní orí méjì torí ẹ̀ a ní ṣorí burúkú. Ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa sílẹ̀, ẹ jẹ́ ká gbọ́nú ká gbọ́nta, ẹ jẹ́ ká dira, ẹ jẹ́ ká múra gbogbo nǹkan tá a bá mọ̀ ẹ jẹ́ ká ṣe é, ẹ jẹ́ ká jẹ mímu, ẹ jẹ́ ká sín sínsín, ẹ jẹ́ ká wẹ̀ wíwẹ̀, ẹ jẹ́ ká lá lílá. Ṣó ti yé? Ẹ jẹ́ ká di dídì torí nǹkan tá a fojú wò yìí kò ń ṣe nǹkan kékeré o. Wọ́n dẹ̀ sọ wọ́n ní ikú tó ń pọ̀jù gbẹni òwe ló ń pa fúnni o, òwe ni o. Ṣé lórí ọ̀rọ̀ bó ṣe ń lọ yìí gan a ní dákẹ́, ojoojúmọ́ gan la máa tẹ̀ mọ́ yín létí because torí kò dìgbà tí wọ́n bá pa wá tán ká tó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ká tó mẹ́wàá lóúnjẹ àjẹsùn, kò dìgbà tán bá pa wá tán. Torí ẹ̀ a sọ fún yín pé ẹ jẹ́ ká lọ dira o, ẹ jẹ́ á lọ dira o. Gbogbo inú igbó wa tó wà nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ làwọn ará ibí ti wà o, gbogbo ẹ̀ pátápátá. Gbogbo ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ títì báyìí ẹ máa rí wọn tán kọ́lé síbẹ̀. Èèyàn kan tó tẹ̀ sọ́kà tí wàhálà bá ṣẹlẹ̀ tó bá gba kòtò ẹ̀gbẹ́ ilé òun á safe. Ọjọ́ kan tá à ń sọ̀rọ̀ la rí àwọn ará ibí tán ṣàkọjáde nínú kòtò gbogbo ibẹ̀ ná mọ̀. Kẹ́ dẹ̀ fẹ́ gbanú wo ilẹ̀ gbogbo ẹ̀ ná ti mọ̀. Torí ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká dira o, ẹ jẹ́ á dira o, ẹ jẹ́ á dira o. Gbogbo àwọn ọmọ wa náà tó jọ́mọ kékeré ẹ jẹ́ á dira fún wọn. A kàn lè má jẹ́ kó yé wọn pé irú agbára báyìí la dì sí wọn lára. Ìyàwó wa náà ẹ jẹ́ ká dira fún wọn. Gbogbo ìyàwó Fúlàní ná ti mọ bọ́n ṣé ń yìnbọn, wọ́n ti mọ àwọn obìnrin ibí bàyìí tí wọ́n nílẹ̀ Yorùbá wọn ò ready fún ìyẹn. Bí ọkọ wọn gan tọ́kọ wọn bá dira fún wọn àbí wọ́n rí ìbọn lọ́wọ́ ọkọ wọn máa pọkọ wọn láàmú-ọbà ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá jọ́lọ́dẹ ẹ kọ́ àwọn ìyàwó yín bọ́n ṣé ń yìnbọn o, ẹ kọ́ àwọn ọmọ yín bọ́n ṣé ń yìnbọn o torí kò sẹ́ni tó lè mọ̀gbà àbí àkókò. Tán bá tẹ̀ mọ́ ẹ̀yin mọ́lẹ̀ táwọn ìyàwó yín bá mọ ibi tán mọ̀bọ́n yìn tí wọ́n bá rí opportunity wọ́n á escape yín o but nǹkan tẹ́ ẹ̀ fi kọ́ wọn wọ́n á máa wòbọ́n ńlẹ̀ wọn ò ní lè yìn. Torí ẹ̀ ẹ kọ́ àwọn ọmọ yín o, ẹ jẹ́ ká defend ara wa o. Àwọn DSS gan ti mọ̀ pé agbára wọn ò lè gbé nǹkan tó wà ńlẹ̀ yìí o. Torí ojoojúmọ́ ìwà ìbàjẹ́ àwọn Fúlàní yìí ó fojoojúmọ́ peléke ni, ó fojoojúmọ́ ó ń peléke sí ni. Torí ẹ̀ ẹ̀yin obìnrin náà tó jẹ́ pé owó nìkan lẹ máa fẹ́ lọ́wọ́ ọkọ yín tọ́kọ yín máa ní kẹ́ gbà kẹ́ láìlè rẹ́rìn dáhùn tó jẹ́ pé oògùn owó àṣírí bíbò nìkan lẹ máa wá. Ẹ lọ wá defend o, ẹ lọ wá defend. Àtàwọn òrùka tó máa jẹ́ attack gbogbo ẹ̀ ẹ lọ wá o. Gbogbo nǹkan tẹ́ bá mọ̀ pé ẹ lè fi defend ara yín ẹ lọ wá o. Torí àwọn DSS fúnra wọn àwọn náà ti kígbe síta pé àwọn báwọn ṣe wà yìí àwọn ò lè defend anybody. Ó ti yé wọ́n ti sọ́ wọ́n náwọn ò lè defend anybody kóníkálukú lọ defend ara ẹ̀. Kóníkálukú kó lọ mójútó ara ẹ̀. Ẹ rí i pé láàárọ̀ yìí mi ò tẹ̀ kí anybody mi ò ṣàdúrà straight to the point ni mo lọ torí pé ọ̀rọ̀ yẹn ó ń ká mi lára. Torí ìgbà tán ń sọ́ láwọn ibi tó kù
àwọn ibi tí ó kàn ní Ẹdó nísìn kò kàn mí láwọn náà ń sọ ńgbà yẹn. Wọ́n pa kidnapper ní Ìròmì l'Ẹdó, wọ́n ń pariwo, wọ́n ń wá justice. But nígbà tí wọ́n pa Deborah ní Sókótó, kò sí justice fún ìyẹn o, kò sí justice. Torí ẹ jẹ́ ká ṣọ́pọlọ wálẹ̀, ẹ jẹ́ á ṣọ́pọlọ wálẹ̀ o. Àsìkò ti tó tá máa gbòmìnira. Òmìnira ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ gbà á pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ṣùgbọ́n àwa ẹ jẹ́ ká lọ dira, ẹ dẹ̀ jẹ́ ká jẹ́ kó yé àwọn aláìmọ̀kan tán ní kò sí nǹkankan. Ẹ jẹ́ ká máa fi fídíò hàn wọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ẹdó lọ́wọ́lọ́wọ́ báyìí. Eléyìí tó ń ṣẹlẹ̀ l'Óǹdó náà, mo dẹ̀ rọ ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ wà l'Óǹdó ní gbogbo ibikíbi ilẹ̀ Yorùbá ni, kò ń ṣ'Óǹdó nìkan. Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká lọ dira, ẹ jẹ́ ká dúró gírí, ẹ jẹ́ ká sùn ká lajú kan, ká dìkan, ká di ojú kan, ká lajú kan. Ká má fi gbogbo taratara sùn torí ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi tí n bá gbọ́ pé wọ́n pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá ń ṣe kiní. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ nílẹ̀ Haúsá, à sọ pé kò kàn mí, wọn ò lè wá ilẹ̀ Yorùbá, tán bá wá ilẹ̀ Yorùbá wọ́n máa jìyà. Wọ́n dókè Ògùn, àwọn ẹ̀mí ẹni ìjọba ló ń pera ẹ̀ lọ́kùnrin, ẹni tí ò tíì dé ìlú á ní tán bá dé ìlú òun wọ́n máa jìyà. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n pín kárí, wọ́n dé òkè Ògùn, wọ́n kúrò lókè Ògùn wọ́n bọ́ s'Ógùn State, wọ́n pa àwọn èèyàn, wọ́n jí àwọn èèyàn gbé. Àìmọye ìjínigbé tí news ò gbé jáde mọ́, tí ò jẹ́ kí news gbé jáde mọ́. Wọ́n lọ́ ń káwọn èèyàn mọ́nú ṣọ́ọ̀ṣì, wọ́n bá wọn sùn, wọ́n pa àwọn èèyàn dànù ní ṣọ́ọ̀ṣì ní Ọ̀wọ̀. Ṣé ìyẹn ni, ṣórú ìyẹn ṣé nǹkan tó dáa ni? Kò ń ṣe nǹkan tó dáa. Lóòótọ́ nísìnyí ebi ń pa àwọn èèyàn, ata tún ti bẹ̀rẹ̀ sí ní wọ́n, àwọn èèyàn ò lè dáko mọ́. Ebi ń pa àwọn èèyàn. Èèyàn tébi ń pa ńsìnyí ṣóun ló máa rówó láti fi ṣoògùn? But ẹ má wá torí pé bóyá kò sówó náà, ìwọ̀nba owó díẹ̀ tá bá rí yẹn náà, ẹ jẹ́ ká máa ṣoògùn. Àtayẹta ni o, gbogbo nǹkan tẹ́ bá mọ̀ ẹ máa ṣe é. Torí àwọn ẹlẹ́ṣọ́ ààbò gan ti sọ pé àwọn ò lè ṣọ́ wa, tí Ọlọ́run gan ló ń ṣọ́ àwọn náà. Tó ti lè mú tán wọnú ilé Òdùmọ̀ṣù, former commissioner of police Lagos State, tí wọ́n jí ìyàwó ẹ̀ gbé. Ta lọ wá lè jí gbé? Tán bá san ransom wọn ò ní sọ́ síta torí wọ́n mọ̀ pé ìtìjú ló máa jẹ́ fáwọn. Táwọn kiní tán ti ń pa àwọn tán ń yìnbọn fáwọn tán ń pa sójà, àwọn ISWAP, ṣé ìyẹn làwa fúnra wa là wá ní defend ara wa? Torí ẹ̀, ẹ jẹ́ ká ṣọ́pọlọ wálẹ̀ o. Ọlọ́run laláàbò, àwa náà máa dáàbò bo ara wa. Ẹ má jẹ́ kán pa wá nípa sàárà o. Ẹ jẹ́ ká dira, ẹ jẹ́ ká dira o. Ẹ dira o. Mò ń tẹnu mọ́ ọn. Torí gbogbo àwọn àdúgbò wa ńsìnyí, gbogbo bólà tó wà ńbẹ̀, gbogbo ibẹ̀ làwọn Haúsá wà, ojoojúmọ́ ló ń kó wọn wọlé. Ṣùgbọ́n àwọn ọba oníjẹkújẹ àtàwọn olórí àdúgbò oníjẹkújẹ wọn ò ní sọ̀rọ̀. Àwọn ìjọba ò ní lọbẹ̀ kán lọ wóbẹ̀, kán lọ túbẹ̀ ká. Wọn ò ní wọbẹ̀ kán túbẹ̀ ká. Wọn ò ní wobẹ̀ kán lọ túbẹ̀ ká. Gbogbo àwọn ibẹ̀ yẹn gangan ló yẹ kán lọ túká. Gbogbo ọ̀nà ibi, gbogbo àwọn bólà, gbogbo ibẹ̀ ló yẹ kán lọ túká. Torí gbogbo ibẹ̀ yẹn kò síbi tó safe ńbẹ̀. Nǹkan tí mò ń sọ fún yín, gbogbo àwọn bólà yẹn òun ló yẹ kán kọ́kọ́ lọ túká ná. Wọn ò lè tú àwọn bólà yẹn kán má bá àwọn kan ja olóró ńbẹ̀. Àmọ̀tẹ́kùn á mú wọn lóńdó, wọ́n á máa pè ní Àbújá. Ẹ̀yin èèyàn wa gan àt'Ẹdó àti everywhere, tẹ́ bá ti mú wọn ẹ má ṣe fídíò. Ẹ ṣe ìdájọ́ ọwọ́ fún wọn. Torí gbogbo eléyìí tán ń ṣe ó ti pọ̀ jù. Kí ló dé? Abdulfatai Koro, ẹ káàbọ̀ sórí ètò wa. Ibrahim Owóyẹmí, ẹ ṣé. Mr. Ọlálékan Ọpẹ́yẹmí, thank you, ẹ ṣé, ẹ kú gbogbo ìgbà. Lágbára Ọlọ́run a jọ máa rérè ilẹ̀ Yorùbá yìí jẹ ni. Àní ṣìjà, àní ṣìmọ̀, àní ṣìrìn.
Gbogbo tá a bá ń dé àbáwùjọ aláàánú pàdé o. Nǹkan tí màá sọ fún yín ni wípé àti ẹgbẹ́ OPC àtàgbẹ̀kọ̀yà gbogbo wa ẹ jẹ́ ká ṣera wa lọ́kan. Àsìkò ti tó o, wọn ò sọ fáfojú kójò rọ̀ o. Àsìkò tá a lè jọ sowọ́pọ̀ rèé láti gbógun ti ìwà ìbàjẹ́, láti gbógun ti àwọn tí wọ́n ń kó wàhálà bá wa lórílẹ̀-èdè wa yìí, láti kógun tì wọ́n o. Ẹ jẹ́ ká fi ìjà ẹ̀sìn ẹlẹ́yàmẹyà lẹ̀. Nǹkan tó máa ń dùn mí fáwọn àáfàá, àwọn èèyàn wé láwàní níbi tí wọ́n hùwà ìbàjẹ́, ẹ ní ṣe protest lórí ẹ̀. Mufti wo olórí burúkú kò ṣe rálì nísìnyí o, but ìgbà tọ́pọ̀ àwọn èèyàn ní Palestine, Pakistan, wọ́n ṣe protest orí burúkú kan. Wọ́n pa àwọn èèyàn lóńdó, wọ́n pa àwọn èèyàn lẹ́dọ̀sìn, wọn ò ṣe rálì. Orú wèrè Ajígini tó lóun wà àtẹ̀mọ́lú tó wà àáfàá Ajígini, gbogbo wọn sì wọn ò ṣe rálì o. But kọ̀yẹ̀kọ́ disturb ọba, wọ́n ṣe kinní kan, kọ́ máa dìtẹ̀lẹ̀ Yorùbá lọ́wọ́ after. Wọ́n pa àwọn èèyàn, wọn ò jáde, wọn ò sọ̀rọ̀. Eléyìí tó lóun sì fi máa mu Yorùbá ní jìbìtì, agbára Ọlọ́run gbogbo ibi tẹ́ bá tún débò mí kan kinní kan, ẹ máa tẹ́ bẹ́ẹ̀ ni. Ìwà oníwà kò nídìí èpè. Ìwà oníkálukú ló máa fi iṣẹ́ oníkálukú wọ̀n. Èèyàn tó ń ṣèbàjẹ́, ìwà ẹ̀ òun ló máa fi wọ̀n. Èèyàn tó ń ṣe rere, ìwà ẹ̀ ló máa fi wọ̀n. Kí ló dé ilẹ̀ Yorùbá yìí ṣá, lójoojúmọ́ wọ́n á máa pa àwọn èèyàn, ẹ máa pa àwọn èèyàn lẹ́kún, kí ló dé? Ẹgbẹ́ náà ọmọ Yorùbá ni wọ́n, òun gbà tá à ń sọ gbà yẹn, wọ́n wò àwọn eléyìí wọ́n ń ṣe ẹlẹ́yà, wọ́n ń ṣe kinní kan, wọ́n ń béèrè fún Yorùbá nation. Àwọn politics tẹ̀lé fún kí ni wọ́n ṣe é sìn? Wọ́n mọ̀ ẹlẹ́lẹ́ni, wọ́n kó wọn, wọ́n tì wọ́n mọ́lé. Ìgbà tó pa Deborah, wọn ò kó anybody náà, àwọn tó kọ́ fi wọ́n lẹ̀. But àwọn èèyàn tó pa wọ́n ní wọn lọ́lọ́dẹ ni wọ́n, ọlọ́dẹ ni wọ́n, àbí kidnapper, wọ́n máa informant, ẹni wọ́n lọ ilé ọdún. Àwọn olóbùkún kan sọ pé justice fáwọn tí wọ́n pa, justice fáwọn owó. Àṣà ń sọ fún yín, ẹ dírá, ẹ má fọwọ́ mẹ́wàá jẹun. Lóòótọ́ a mọ̀ pé ìlú le, àtijẹ àti mú sìn ó lágbára, ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà ká má fọwọ́ mẹ́wàá jẹun. Ẹ jẹ́ ká dira, ẹ jẹ́ ká jẹ jíjẹ, ẹ jẹ́ ká mu mímu, ẹ jẹ́ ká sín sínsín, ẹ jẹ́ ká di dídì, nítorí wípé àmọ̀gbà tí bẹ́ẹ̀ là máa fọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè fún rálì ń bọ̀, rálì ó ń bọ̀. Tó bá tásìkò, tó bá tásìkò rálì, ó máa jáde. Tó bá tó àsìkò ṣuṣu fùrálà, ṣáà jẹ́ kí gbogbo wa ká múra, ká dira, ká ṣera wa lọ́kan, ká lo ní mímọ́, ká má ṣẹ̀tanú, ká má dìtẹ̀, torí ọ̀tẹ̀, tẹ̀mbẹ̀lẹ̀kun, ó máa ń mú ìfàsẹ́yìn báyàn ni. Ẹni tó bá dẹ̀ dìtẹ̀ kẹ̀, ọ̀tá á tẹ̀ ẹ́ rì. Ẹni tó bá dalẹ̀ kò ní dalẹ̀, Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ jẹ́ ká múra, o. Ẹ jẹ́ ká fi ọkàn ká sin ilẹ̀ Yorùbá tọkàntọkàn, ká sìn taratara. Ẹ jẹ́ ká sin ilẹ̀ Yorùbá tọkàntọkàn, ẹ jẹ́ á sìn taratara. A máa délẹ̀ lérí. Ẹ jọ̀ọ́ ẹ bá máa support iléeṣẹ́ Koiki Media, torí ẹ mọ̀ pé iléeṣẹ́ Koiki Media ló ń jẹ́ kẹ́ tún máa rí owó bó ṣe ń lọ. Ẹ máa tún máa rí ní èdè oríṣiríṣi, àwọn máa ṣe program, ṣé ní èdè Oǹdó, ṣé lédè Ìkálẹ̀, torí àsìkò ti tó o, àsìkò ti tó fún ọmọ Yorùbá láti jára wa. Ẹ jẹ́ ká jára wa o, ẹ jẹ́ ká jára wa, àní ṣòfò ẹ̀mí o. Ẹ jẹ́ ká dira o, àtọmọ wa àtìyàwó wa, ẹ jẹ́ á dira fún wọn. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọlọ́dẹ àbí tẹ́ jẹ́ ọlọ́pàá, ẹ jẹ́ retired soldier, ẹ kọ́ àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín bọ́ yín yìnbọn kọ́ lè fi defend ara wọn. Ó lè jẹ́ ẹ̀yin lọ́ máa dè mọ́lẹ̀, ìbọn táwọn ọmọ yín bá ti mọ bọ́ yín yìnbọn, wọ́n mọ bọ́ yín máa defend yín o. Ẹ jẹ́ ká múra torí ọjọ́ ìdágìrì o. Lágbára Ọlọ́run, Oòduà gbé wa kúrò ní gbọ̀dálẹ̀ o. Àní lè mú wá jù báyìí lọ fún wa o. Ẹ bá wa pín ètò yìí káàkiri, káwọn tó tí ì rí gbọ́ kọ́ lè gbọ́. Ẹ dẹ̀ bá wa support iléeṣẹ́ Koiki Media.
ẹ̀yin tẹ́ ń wo ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí o. Àpò ṣáṣá múra kí n gbẹ o, àpò yín ò ní gbẹ o. Ẹ rówó ná, ẹ rówó lò o. Ẹ̀rí bá ti ṣẹ́ ẹ rọ́nà gbégbá o.